ó bá dá fún láyé yà yìí kódà bọ́ dọ́rùn kan kò lè dá fún ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wọn. láwùká nàbí lóbi. ìyá lè má jẹ nǹkan kan láyé kó jẹ nǹkan lọ́dọ̀ Ọlọ́run. láwùká nàbí lóbi. ìyá lè má lówó láyé kó ní nǹkan gidi lọ́dọ̀ Ọlọ́run. láwùká nàbí lóbi. ìyá lè má rí ọlá lò láyé kó dọ́rùn kó dẹni tí ọmọ yẹn bá ń dá. láwùká nàbí lóbi. àmọ́ èyí tó dáa jù ní kéèyàn ó gbìyànjú bó láyé rẹ̀ ó ti dáa kọ́ wá jẹ́ kí ayé tó dáa ni ó tún ọ̀run rẹ̀ sí. yẹ̀sìdáàdù nàbí lóbìnà. tọ́wọ́ yẹ pé ọgbọ́n téèyàn fi kówó jọ lèèyàn fi dolówó ká mọ àyè ní kí àyè ní padà là á fi dolówó. ká mọ ọ̀nà àlùkọ́rọ́ yìí là á fi dolówó. ká mọ ọ̀nà jìbìtì là á fi dolówó. ẹlòmíì fọkàn sí pé bóun ọba lu jìbìtì láyé òun ò lè sọ sídìí. ẹlòmíì fọkàn sí pé bóun ọba so wájú pọ̀ mọ́ tí pàkó ayé òun ò lè dà. yẹ̀sìdáàdù nàbí lóbìnà. ẹlòmíì ti fọkàn rẹ̀ sí wípé a èèyàn lè jẹ́ èèyàn àfi kí wọ́n lọ bìlọ́ǹgì. yẹ́nì tí wọ́n bá bìlọ́ǹgì ò lè dèèyàn láyé. Cristiano Ronaldo tọ́wá di ògo gbogbo ayé lónìí kò síbi tí ò sí wáàsí. bọ́ọ̀lù tẹ́ ẹ̀ máa ń wò ń wáàsí bẹ́ẹ̀ bá wáàsí wo ni ń bẹ lára bọ́ọ̀lù tá a kàn ń wò àwọ̀ kàn máa wò àmọ́ tí olúwa àmì àmọ́ gbogbo nǹkan tọ́lọ́run dá láwù àyà gbogbo ẹ̀ lọ́lámì tí fi ń túmọ̀ apọ́lọ́run ọba àṣọ náà ni. ẹ wo bọ́ọ̀lù ẹyọ kan tí wọ́n gbé kalẹ̀ èèyàn 22 ló wà lẹ́nu fídì ogún àti èèyàn méjì ẹnìkan wà kún wọn rẹbírí láàrin láì má kàn wà yíyà yìí ọ̀kan wà lọ́hùn ó di mélòó ọ̀kan wà yíyà yìí ọ̀kan wà yíyà yìí ó jẹ́ 27 èèyàn tó wà lórí fídì àyè bẹ̀ kọ́ ó ẹsẹ̀ wá ku àwọn èèyàn tí wọ́n ń wòran wọn ìran àwọn ni wọ́n ń wò sáwọn èèyàn tó wà lórí fídì ni wọ́n ń wò ni àwọn kọ́ bọ́ọ̀lù ẹyọ kan tí wọ́n gbé kalẹ̀ ni wọ́n ń wò kìí sàwọn èèyàn mọ́ abẹ́sọ̀ nínú àwọn tí ń gbá bọ́ọ̀lù àti bọ́ọ̀lù talẹ́ni tó níyì oníkálukú ronú ẹ̀ èèyàn lọ́pọ̀ lórí fídì yìí àwa ń wò wọn àmọ́ apàtẹ́wọ́ ha Messi ha Ronaldo ha Alan gílẹ̀ tó ń pè wọn Mbappe Kaka àbí gílẹ̀ gbogbo Saka Saka ọmọ Arsenal ní sọ̀rọ̀ Saka wọn ọlọ́run jọ dá mọ́ jàmá tí àwọn èèyàn wọn là ń kíbò sí ni àwọn kọ́ kí ló sọ wọ́n dẹni tá à ń pariwo kí ní tẹ́ gbé kalẹ̀ bọ́ọ̀lù ẹ̀yọ̀ kan wọn lọ sọ wọ́n dẹni wọ́n ń pariwo tá a bá ti gbé bọ́ọ̀ tí èèyàn bá sálùbáríkà bọ́ọ̀lù á lè mọ̀ wọ́n àwọn òsì lè dèèyàn bọ́ọ̀lù ọ̀hún tó wá sọ wọ́n déèyàn ọ̀hún kí ní gbẹ̀yìn ẹ̀yìn padà abẹ́ ni ayé ti bọ́ọ̀lù wọn padà bàjẹ́ àwọn tí wọ́n wá tara bọ́ọ̀lù dèèyàn ẹ wòye bọ́ọ̀lù tí Ronaldo ti gbá láyé ìjó rí bọ́ọ̀lù míì má èyí tó lò ní Man U sórí má èyí tó lò ní Madrid sórí má èyí tó lò ní Juventus ní bọ́ọ̀lù òun sórí má bọ́ọ̀lù tó fi gba Golden Boot láì máa ye tó fi gba World Best láì máa ye sórí má èyí tó fi gba air scorer sórí má kò rí bọ́ọ̀lù má òun tí ń sìn ń gbá bọ́ọ̀lù déyàn bọ́ọ̀lù àìmọ̀síìrù àbọ̀ bọ́ọ̀lù ò sì dá. láwọn nàbí lóbi yẹ̀sìdáàdù nàbí lóbìnà. لكان كل نبي لقارون. ẹ̀yin olóyè àtẹ̀yin onímọ̀ tẹ́ ń bẹ́ kalẹ̀ wọ́n wá gbé bọ́ọ̀lù kalẹ̀ rẹ bí wọ́n wá ṣe fán wọ́n bá ti wá ṣe fán àwọn ni wọ́n kọ́ kíra wọn tí wọ́n kọ́ bá wọ́ ẹ̀wọ̀n nǹkan ọ̀rẹ́ ni wọ́n o tó bá ti ṣe fán lérí bọ́ọ̀lù ẹ̀yọ̀ kan ni gbogbo wọn sì máa gbára wọn ní ẹsẹ̀ gbára wọn ní kúkú bí wọ́n ti ń fò sókè bẹ́ẹ̀ wọ́n máa jẹra wọn mọ́lẹ̀ wọ́n máa wá dààmú kí ni wọ́n fẹ́ kí bọ́ọ̀lù wọn ṣe wọ́n fẹ́ kọ́ wọ inú ilé kan lọ inú ilé tó bá wọ̀ lọ ní ibẹ̀ ní dùnú wọn wá ẹni tí wọ́n fẹ́ wọnú ilé rẹ̀ kí wọ́n wọnú ilé rẹ̀ ìbànújẹ́ ni kí wọ́n má wọ bẹ̀ ìdùnnú ni ẹni wọ́n fẹ́ wọlé kọ́ wọlé ìdùnnú ni kọ́ má wọlé ìbànújẹ́ ni wọ́n máa dààmú lórí ẹ̀ ẹnìkan náà ni ó padà wá di ẹni tí ó gbà ókè òun lọ́wọ́ aṣọ wọn dé yẹn ẹ wá wo Ronaldo tí mo ń sọ̀rọ̀ ẹ̀ yìí inú iṣu rẹ̀ ntí máa ṣe ńgbà tí ń lọ léèwé iṣu Ronaldo ńgbà tí ń lọ léèwé iṣẹ́ wo ni ń ṣe tí fi jẹun àtòun àti bàbá rẹ̀ kílínà ní ń ṣe Cristiano Ronaldo kílínà àwọn tí wọ́n máa fọlẹ̀ iná Ronaldo ń ṣe yóò máa bá wọn fọlẹ̀ bí à ń fọ tọ́lẹ́tì bí à ń fọ iléeṣẹ́ bí à ń bá wọn nulẹ̀
iṣẹ́ tí ń ṣe nu ìgbà tó yá iṣẹ́ yẹn ò tó jẹ kò tó bàbá rẹ̀ jẹ wọn iṣẹ́ yẹn ò lè sanwó léwe rẹ̀ wọ́n wá lé kó léwe ìgbà tí ò rówó san tí bàbá rẹ̀ náà ò rówó san wọ́n wá lé kó léwe wípé àwọn òfin ọmọ tó ọba ti sanwó léwe wọ́n ti máa lé ọmọ léwe wọ́n wá lé bàbá rẹ̀ wá ń bi wípé kí ló kù oníkòsí tó kù ẹdún wọn kọjú mọ́ bọ́ọ̀lù yìí wọn lọ lé ìwé wọn kàwé mọ ìdí nínú tí Ronaldo ò fi kàwé ó ti bàbá lọ lé ìwé máa wá kọjú sí bọ́ọ̀lù ọ̀hún ló fi wá wà ní Sporting ibẹ̀ lọ́wọ́ wà láti kéke àwọn yìí wọ́n wá rí pé tí eléyìí máa gbá wọ́n á bẹ̀rẹ̀ sí ní tọ́ ọ wá di èèyàn ńlá tí pírẹsidẹ́ǹtì ayé bá fojú kan lónìí yóò dìde ni ẹ wò gbà tí Saka wá sí Nàìjíríà ó ti bá wọn ọ̀dọ̀ gọ́fúnà tí wò ó lè rí wọ̀ ó tó bẹ̀ kó débẹ̀ wọ́n sílẹ̀kùn fún ọ wọlé ó jòkó báyìí gọ́fúnà jòkó báyìí ọmọ ọdún mélòó ń Saka ó tún wọ Aso Rock l'Abuja ọmọ ọdún mélòó ogun tá a kọ́ mọ́ lọ́fà sókè Ronaldo wá déyàn tán wá ń sọ fún gbọ́ wà ní England wípé ó gbìyànjú kọ́ lọ léèwé sí kó lè bá a gbọ́ òyìnbó torí tó bá ń bára wọn sọ̀rọ̀ pẹ̀lú òyìnbó kó lè bá a gbọ́ torí èdè Portuguese àbíkílẹ̀ ń pè iná lè dé rẹ̀ nígbà tí ó kàwé òtí ẹ̀jọ́ gbọ́ èbó nítorí wọ́n sọ fún wọn ni pé kó wọn ẹsẹ̀ kọ́ èbó níyà yóò ní ẹ gbádùn ni kí ni mo ní òǹgbìfọ̀ sí kí ni mo gba mánéjà sí mánéjà tí mo gbà èdè ìlú yìí ọmọ ìlú yìí ni gbogbo tí n bá fẹ́ sọ kí ni ń sanwó fún un sí tí ò lè bá ń sọ tí mo fẹ́ wí kí ẹ̀sẹ̀ tó máa wá lọ léèwé ń bí mo dé yìí iléèwé tó máa lé kú ọ̀njọ́ kìíní àná ó ní ìwé òwúlò fún un ma torí gbogbo tó ń fẹ́ tara àwé dà Ọlọ́run ti padà sí fún mi gbogbo yín náà ń kálukú náà ń múra gbìyànjú bó ti dèèyàn àmọ́ má sáré kọjá kádàrá rẹ̀ torí tó o bá sáré yan kọjá kádàrá bí jẹ́yàn bá tẹ̀ ọ́ lọ́wọ́ ó ku ẹ̀mí tó fi lò ó. lọ́wọ́ àdàbí inú mi ẹ̀sìn. subahana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. àwọn kílẹ̀ pé wọ́n. àwọn tí a ṣàdúrà.